Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń sọ̀rọ̀, ni wọ́n ti ń fi èrò àti ìwòye tí wọ́n hàn lórí fídíò tí Lady K tó ṣe nípa bí iléeṣẹ́ ọlọ́pàá bí wọ́n ṣe fi páńpẹ́ òfin mú ọba Jimoh Àjàyí ìyẹn Ológùdù ti Ògùdù nílẹ̀ Ifẹ̀ nípa àwọn àṣemáṣe kan tí wọ́n ní kábíyèsí yẹn ń ṣe. Fídíò tí Lady K wá ṣe tí ó ti ń sọ wípé kábíyèsí nílẹ̀ Ifẹ̀ ọba Adéyẹyẹ ní Tògúnwùsì àti bàbá tó bí kábíyèsí pé ni wọ́n jẹ́ bàbá àṣàlẹ̀ fún kábíyèsí Ológùdù ti Ògùdù tí wọ́n fi páńpẹ́ òfin mú. Lára ohun táwọn èèyàn ń sọ ó ní pé wọ́n rán Lady K níṣẹ́ ni, wípé iṣẹ́ tí wọ́n rán Lady K pé ló ń jẹ́. Kódà àwọn kan sọ débi wípé àwọn ọmọ Ọ̀yọ́ ìyẹn Ọ̀yọ́ Aláàfin pé ni wọ́n ń bẹ Lady K níṣẹ́ tó ń jẹ́ yẹn ló jẹ́ kó mọ̀ sí program tó ń ṣe yẹn, pàápàá jùlọ lórí bó ṣe sọ wípé kábíyèsí Ọọ̀ni Ilé Ifẹ̀ ọba Adéyẹyẹ ní Tògúnwùsì àti bàbá tó bí kábíyèsí ni wọ́n jẹ́ bàbá àṣàlẹ̀ fún ọba Ológùdù ti Ògùdù. Kódà pé gbogbo àwọn àṣemáṣe tí ọba Jimoh Àjàyí yẹn ìyẹn Ológùdù yẹn tó ń ṣe pé ni kábíyèsí Ọọ̀ni Ilé Ifẹ̀ mọ̀ sí àti bàbá tó bí kábíyèsí Ọọ̀ni Ilé Ifẹ̀. Èmi ò tí ì lè fìdí yẹn múlẹ̀ torí pé Lady K òun gan sọ nínú fídíò yẹn wípé ẹnìkan kò ń rò níṣẹ́ yẹn, pé tóun rí tóun gbọ́ tóun mọ̀ tóun sì ní ẹ̀rí fún pé ni nǹkan tóun sọ. Kódà ó ń búra tó ń ṣépè gan nínú fídíò yẹn lórí prógrámù yẹn wípé tó wá jẹ́ pé òun gba owó tàbí ẹnìkan dẹ òun ni láti máa ṣerú nǹkan yẹn tó bẹ̀rẹ̀ sí ṣépè lórí afẹ́fẹ́. Èmi ò lè sọ pé irọ́ ni, mi ò lè sọ pé òótọ́, ṣùgbọ́n èmi gan ń ṣiṣẹ́ ìwádìí abẹ́nú lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ yẹn láti jẹ́ pé kí ìṣẹ̀lẹ̀ yẹn ó túbọ̀ kí mọ̀lẹ́ ìṣẹ̀lẹ̀ yẹn ó túbọ̀ tàn fún mi, kí ilé wa mú wá fún yín eléyìí tó bá jẹ́ òtítọ́ àti òdodo nínú ìṣẹ̀lẹ̀ yẹn. Ẹ̀yin ṣáà fọkànbalẹ̀ wípé iṣẹ́ ìwádìí ń lọ lọ́wọ́ lórí rẹ̀. Tá a bá dẹ̀ ti rí ìdí òdodo, tá a bá ti rí eléyìí tí a lè mú wá fún yín tó jẹ́ pé tá a bá sọ tá a bá wí a lè rí ẹ̀rí fún un, a wà sórí ìkànnì yìí láti wá fi tó yín létí. Ìyẹn ní abala ti bẹ̀rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń pè mí láti àná tí ìròyìn ti jáde wípé bàbá Ìjẹ̀ṣà àgbà adẹ́rìn-pòṣónú onítíátà onísinimá tó jẹ́ ọmọ Yorùbá tí ilé-ẹjọ́ dájọ́ fún pé kó lọ lo ọdún bíi méjì mẹ́ta kọ́ni lọ́gbà ẹ̀wọ̀n lọ́jọ́sí lórí ẹ̀sùn àṣemáṣe pé ó fipá bá ọmọdé kan lò papọ̀ nígbà náà lọ́hùn tẹ́ bá rántí. Lẹ́yìn tí ilé-ẹjọ́ jókòó gbọ́ ẹjọ́ lọ́tùn lósì níwá lẹ́yìn tí ilé-ẹjọ́ rí wípé bàbá Ìjẹ̀ṣà ó jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án, òun ni wọ́n fi dájọ́ ẹ̀wọ̀n fún nígbà yẹn. Ṣùgbọ́n ìròyìn wá jáde lánàá ìyẹn ní ọjọ́ 14 oṣù kọkànlá ọdún tá a wà yìí wípé bàbá Ìjẹ̀ṣà ipò ti kúrò lọ́gbà ẹ̀wọ̀n lẹ́yìn tí ó ti lo àsìkò tí ilé-ẹjọ́ sọ wípé kó lò lọ́gbà ẹ̀wọ̀n. Ṣùgbọ́n màmá tí ó wà lára àwọn tí wọ́n fi ẹ̀sùn kan bàbá Ìjẹ̀ṣà nígbà yẹn tó fi dèrò ilé-ẹjọ́ tó fi di ẹni tó ń káwọ́ pọ̀nyìn nílé-ẹjọ́, ìyẹn tí wọ́n ń pè ní Princess, òun náà ti wá jáde, ó ti sọ̀rọ̀. Kí ni àwọn ọ̀rọ̀ tó sọ?
kí ni àwọn ọ̀rọ̀ tó wí? Màá mú wá fún yín tá a jọ gbọ́. Ìwòye àti èrò àwọn èèyàn lórí ọ̀rọ̀ tí princess tún wá sọ yẹn lẹ́yìn tí bàbá Ìjẹ̀ṣà kúrò lọ́gbà ẹ̀wọ̀n. Á mú èrò àti ìwòye àwọn èèyàn á mú wá fún yín tí a jọ gbọ́. Ọ̀rọ̀ tó sọ yẹn ò ní wípé bàbá Ìjẹ̀ṣà ọ̀rọ̀ tó sọ yẹn ò ní wípé lóòótọ́ bàbá Ìjẹ̀ṣà ti parí ẹ̀wọ̀n rẹ̀, ó sì ti kú lọ́gbà ẹ̀wọ̀n, ṣùgbọ́n kí gbogbo ayé mọ̀ wípé ọ̀daràn sì ni bàbá Ìjẹ̀ṣà o, tí orúkọ rẹ̀ ò sì lè parẹ́ pé bàbá Ìjẹ̀ṣà ti ṣẹ̀wọ̀n rí, àti wípé kí gbogbo àwọn iléèwé àbí àwùjọ tí ọmọdé bá wà kí wọ́n máa ṣọ́ra fún bàbá Ìjẹ̀ṣà, torí pé ilé ẹjọ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹni tó máa ń fipá bá ọmọdé lò pọ̀ ni bàbá Ìjẹ̀ṣà, àti àwọn oríṣiríṣi ọ̀rọ̀ míì tí arábìnrin yẹn princess yẹn tó sọ. Ọ̀rọ̀ tí princess wá sọ yẹn ni àwọn èèyàn tí wá ń fi èsì ni wọ́n ti ń sọ ìwòye àti èrò tiwọn lórí rẹ̀. Lára àwọn tí wọ́n ti fi èrò àti ìwòye tiwọn ṣọwọ́ sí wa láti rí Ọlánírètí David. Àwọn ní ẹ jẹ́ kí bàbá Ìjẹ̀ṣà ṣọ́ra gidigidi o, irú àwọn ènìyàn báyìí kò sí ọ̀nà tí wọn kò lè gbà láti mú èrò ibi wọn ṣẹ. Lórúkọ ńlá Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa, ààbò Ọlọ́run Olódùmarè ó máa dájú lórí bàbá Ìjẹ̀ṣà. Àmín. Akíndúró Akínrọ̀mádé, àwọn ní kí ni princess fẹ́ gbà gan lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà, tí ó fẹ́ pa bàbá Ìjẹ̀ṣà ni, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹnìkan nìyẹn. Olúwatósìn Ìdòwú, àwọn ní same to his detractors who thought he will rot in jail. Wishing his career will end there. Thank God the truth has prevailed. Olúwatóyìn Quadri, àwọn ní gbogbo àwọn tí wọ́n rán bàbá Ìjẹ̀ṣà lẹ́wọ̀n kí wọ́n má sun àsùnpara o, kí wọ́n sì má gbàgbé láti ta ilé wọn láti dá padà sẹ́wọ̀n, gẹ́gẹ́ bí Ìyábọ̀ Òjó ṣe sọ nígbà yẹn. Abubakar Hakeem Akorede, àwọn ní ìyàwó burúkú ni princess jẹ́, àbí àlè burúkú ni ó jẹ́ sí bàbá Ìjẹ̀ṣà. Shame on you princess. Jimoh Ọlátúnbọ̀sún, àwọn ní àdánwò ńlá tó ju ti bàbá Ìjẹ̀ṣà lọ, Ọlọ́run á gbé bá àwọn ọ̀tá bàbá Ìjẹ̀ṣà lórúkọ Jésù. Kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀, torí pé ìkà ọ̀dájú abiyamọ ni wọ́n fẹ́ pa bàbá Ìjẹ̀ṣà ni. Àìsáyà Àjàyí, àwọn ní princess is a crazy and mad woman. Adétọ̀nà Adégbìtẹ́, àwọn ní adákẹ́dájọ́ òun ló mọ̀ wá, ó sì mọ ohun tó wà lọ́kàn kó wá wa, kódà ọmọ gbogbo tí à ń gbáyé ṣe, òun ló dá òjìji mọ́ wa o, ìpilẹ̀ṣẹ̀ ayé wa àtòpin rẹ̀ ó rí gbogbo kọ̀rọ̀ ẹ̀dá láyé, ẹ jẹ́ ká mọ ro ti àtúbọ̀tán. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Adétọ̀nà Adégbìtẹ́ nìyẹn. Arówófẹlá Abídèmí, àwọn ní ẹ jẹ́ ká rántí ọjọ́ àti sùn, pàápàá jùlọ ìwọ obìnrin yìí, o sì bẹ̀rù Olódùmarè, kí lo fẹ́ gbà gan lọ́wọ́ bàbá Ìjẹ̀ṣà. Àpésìn Akéwìọlà, àwọn ní ìwọ́nu Ọlọ́run o, gbogbo ìwà rẹ yóò máa tẹ̀lé ẹ kiri ní gbogbo ọjọ́ ayé rẹ gbogbo. Ó sì dá mi lójú pé àwọn ọmọ àti àrọmọdọ́mọ rẹ ni wọ́n jẹ nínú iṣẹ́ láabi tó ń ṣe yìí. Oríṣiríṣi àwọn èèyàn náà ni wọ́n ń fi ọ̀rọ̀ àti ìwòye tí wọ́n ṣọwọ́ lórí ọ̀rọ̀ tí princess tún sọ jáde lẹ́yìn tí bàbá Ìjẹ̀ṣà tó gba ìtúsílẹ̀ kúrò ní ọgbà ẹ̀wọ̀n.
òun náà lẹ ti gbọ́ tí a mú wá fún yín yẹn. Kí ni èrò àti ìwòye tiyín lórí ọ̀rọ̀ tí Princess lórí ọ̀rọ̀ tó sọ yìí? Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí, á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí ẹ bá ti fi ṣọwọ́ sí wa. Ẹ jẹ́ kí n délé iṣẹ́ S2 Ultimate Herbal International àti ilé ẹ̀kọ́ Basam College. Ẹni tó lò ó ló lè ròyìn. Tèrè bá dèrè lọ́dọ̀ àkọsábò. Are you ready to score high in your JAMB exams and secure admission into your dream university? It's your time. Don't miss this golden opportunity as Basam College of Advanced Educational Study presents a 7-month intensive JAMB coaching program. We have experienced tutors, conducive environment for learning, and our proven track record will help you aim higher and score big. Accommodation is available for long-distance students. Our people in Akure, Ilaramokin, Ero, Isharun, Ipogun, Igbaraoke, Ibuleshoro, and its environment. Grab this opportunity now. Get ready for a 7-month intensive JAMB coaching program that sets you up for excellence. It is flexible for everyone, featuring morning and evening classes. The 7-month intensive JAMB coaching program is scheduled to start on October 2025. You can join us today at number 38 Ajegunle Street, right beside Freddy K, Ilaramokin, Ondo State. You can also call or WhatsApp this number 0703 671 0638 0703 671 0638. Success starts with the right preparation and your journey begins here. Basam College, raising champions for tomorrow.